Hello? Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀. Corpus Corner létí òkìlẹ̀ ńlá kọjá sà. Ẹ ṣé gan-an olóòtú. Ẹ̀yin lẹ́ni ká má dárúkọ ara wa. A kì í dárúkọ sà. Nǹkan tèmi sọ fún yín sí nǹkan tó ṣẹlẹ̀ sí mi personally ni àbí kò yé yín. Yes sir. Inú wa dùn irú àwọn program tẹ máa ń ṣe yìí. Ó dẹ̀ máa ń mú àwọn èèyàn kẹ́kọ̀ọ́ látara yín. Irú ìyàwó tẹ bá wá rí tẹ kọ́kọ́ fẹ́ láyé tẹ kọ́kọ́ fẹ́ nígbèsè ayé yín tẹ rí tó bẹ ọmọkùnrin méjì fún yín ṣé ń gbọ́ sà. Ẹ lò sà, ẹ lò sà, ẹ lò sà. Ẹ wá lọ sínú àgbẹ̀ Ẹ lò sà, ẹ lò sà. ẹ wá ipò rẹ̀ yín tímọ́tímọ́ ń bá. Ẹ lò sà. Àtolúpàtì rí tú. Ẹ lò sà. Hello? Ṣé ẹ̀ ń gbọ́ mi clearly sà? Hello? Ẹ ló ṣe ń gbọ́ nǹkan tí mò ń sọ. Hello, mo gbọ́ yín báyìí o. Ibi tẹ́yìn wà ní sà o, ẹ kúrò níbi tẹ́ wà ká lè bá gbọ́ yín dáadáa. Okay, so nǹkan tí mo wá ń sọ ọ́ sì. Ẹ lò sà, ẹ lò sà, ẹ farabalẹ̀ gbọ́ mi. Ṣé ẹ̀ ń gbọ́ mi báyìí sà? Mo ti ń gbọ́ yín dáadáa. Ẹ ṣé. Ṣé bẹ́yìn ló ṣẹlẹ̀ sí àbí? Èmi gangan tí mò ń bá yín sọ̀rọ̀. Ẹ̀yin tó wá ṣẹlẹ̀ sí ni kẹ́ ẹ máa pè mọ́, ṣó ti yé yín sà? Pé Yes, sir. bó ṣe ṣẹlẹ̀ lílé sí mi o, ẹni kẹ́ ẹ máa pè mọ́ bẹ́ẹ̀ yẹn yóò fi yá àwọn tó ń gbọ́ wa ń lé. Ṣọ́rọ̀ mi ti yé yín sà? Ara mi gangan, èmi gangan fún ara mi. Ẹ wá ẹ̀yin lẹ́mọ bẹ́ẹ̀ ṣe ni tó fi rí bá ẹ wá mọ́ mú kọ̀ọ̀kan. Ṣọ́rọ̀ mi ti yé yín sí bó ló ṣe ṣẹlẹ̀ sí bàbá mi. Ó yá. So now, nírú situation báyẹn torí irú program tẹ̀sí lónìí ó mú ìrìn ọ̀dùn. Inú tó nǹkan tó ṣẹlẹ̀ sí mi kó bá máa ṣẹlẹ̀ sọ́kùnrin. Kí ló ṣẹlẹ̀ sí yín sà? Kí ló ṣẹlẹ̀ sí yín sà? Àwọn ọmọ tí mo bí, ọkùnrin méjèèjì tí mo bí, ó kó wọn sá fún mi nígbà tí nǹkan tá a rí tó ṣẹlẹ̀ tó dẹ̀dẹ̀ pé mi mo kà Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ sà? Ó pe ọ̀rẹ́ mi báyàwó mi sùn mo dẹ̀ ká. Báwo lẹ ṣe ká wọn pọ́n lájọṣepọ̀? Àwọn èèyàn ti sọ fún mi tí mi ò believe. Bá àwọn tó nífẹ̀ẹ́ mi tó jẹ́ ọ̀rẹ́ mi wọ́n fún mi description bí tó máa ń lọ time tó máa ń lọ. Dákọ̀ àwọn ọkùnrin méjì sínú ilé mo dẹ̀ travel lọ. Hòtẹ́ẹ̀lì tó ń sọ fún mi lóòótọ́ ọ̀rọ̀ tí mo sọ fún mi kò ń ṣe fallacies o ni mo ká wọn mọ́. Ṣé ẹ lọ bá wọn nu yàrá ní abẹ́lé? Ibo lẹ ti lọ bá wọn sà? Mo ní mo ká wọn mọ́ hòtẹ́ẹ̀lì mo èmi tí mo bá yín sọ mo ká wọn mọ́ ní hòtẹ́ẹ̀lì fúnra mi. Nínú yàrá? Tí wọ́n jọ wà. Ẹ dẹ̀ wọlé sínú yàrá yẹn? Ẹ̀yin lẹni kó má dárúkọ. A kì í dárúkọ. Mi ò bá dárúkọ ara mi. Ẹ mọ̀ dárúkọ sà. Ẹ mọ̀ dárúkọ tẹ̀. Ìgbà tẹ́ wá wọlé síbẹ̀ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ sà? Mo bá wọn ní o. Àwọn méjèèjì. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìyẹ́sà. Nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé mo ti wà ń bẹ̀ yẹn. Ọlọ́run fún mi lẹ́mìí apààyàn láti pààyàn. Mo kúrò ń bẹ̀ pẹ̀lú ìdùnnú mo lọ. Mo padà síbi tí mo ti ń ṣiṣẹ́ lálẹ́ ọjọ́ yẹn náà mo drive padà síbi tí mo ti ń ṣiṣẹ́. Later àwọn ẹbí ẹ̀ ẹni tí mò ń sọ àwọn ẹbí ẹ̀ tó ń bá gbọ́ sítórì yìí ẹni ká má dàkọ̀ tó ń bá gbọ́ sítórì yìí wọ́n mọ ẹni tí mò ń sọ wọ́n dẹ̀ mọ ẹni tó ṣẹlẹ̀ sí. Ọjọ́ kẹrin mo bínú padà ní alẹ́ ọjọ́ yẹn ni mo wa mọ́tò mi padà sí Ìbàdàn. Ọjọ́ kẹrin wọ́n lọ kó owó ẹrù wọn kọ́ ọmọ méjèèjì. Ta ló kó? Ìyàwó tó bá ọ̀rẹ́ mi sùn ló kẹ́rù kúrò nílé torí ó mọ̀ pé Ìbàdàn lèmi ti ń ṣiṣẹ́ ó kó gbogbo ẹrù ó lọ. But alátìlẹ́yìn lọ́lọ́run irú program tẹ̀ ń ṣe yìí náà ni mo gbọ́njọ́ yẹn pé kí wọ́n máa wúṣí ìwà wo kó má ṣe kíní kankan bọ́ mi ò jà mi ò ṣe anything ó kẹ́rù ó kó lọ ó kọ́ ọmọ méjì lọ. Ọlọ́run wà lálátìlẹ́yìn tó gbọmọ fún mi ẹni pé mo ti ń bá ẹ sọ inú mi dùn láàárọ̀ ẹ̀ fámìlì ẹ̀ wà ní Ìbàdàn wọ́n mọ ẹni tí mò ń sọ. In a situation like that tí irú obìnrin báyẹn kò lè kọ ẹ̀yìn ọmọ sí bàbá tó bí ní bàbá tó tẹnu. Àkọ́kọ́ the first son now is 13 years the second one is 15 years the second one is just 13. Ẹ ṣe. Irú àròkọ lẹ fi pẹ̀lú obìnrin tó ṣe nǹkan báyẹn ó máa pa sínú àwọn ọmọ yẹn. Ẹ ṣe. Ọmọ méjèèjì yẹn sà níbo náà wà báyìí? Presently àwọn méjèèjì wà ní Amẹ́ríkà lọ́dọ̀ àwọn family tèmi torí kò mọ̀ pé mo lè recover wọn. Ẹ mọ̀ tẹ́ gbọ́n báyìí lórí ètò ìsìn. Ṣebí custody yín làwọn ọmọ wà báyìí àbí bẹ́ẹ̀ kọ́ sà? Bẹ́ẹ̀ ni sà. Mo kí yín kú oríire. Màá tún á béèrè kan lọ́wọ́ yín sà. Ọmọ méjèèjì yẹn ọdún mélòó sẹ́yìn ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀? It's getting to 9 years precisely now.
tẹ́ẹ̀rí dẹ̀ wà ẹ̀rí dẹ̀ wà. ìyẹn ni pé àkọ́bí yín wà lọ́mọ ọdún mẹ́fà nígbà yẹn. nígbà yẹn. àbí bẹ́ẹ̀ kọ́ sà. ìkejì wà lọ́mọ ọdún mẹ́rin nígbà yẹn sà. mẹ́rin, yes, that is just the age gap. ṣé ẹ rí kí mo wà pẹ̀lú yín gan. Yeah, that's the age gap between the two of them. Mọ̀ tó máa ṣẹlẹ̀ sà. Yes sir. gbólóò tí mo fẹ́ sọ yìí ṣé ẹ rí bọ́kùnrin ṣe máa ń rojọ́ bóbìnrin ṣe máa ń rojọ́ bú fún àwọn ọmọ ẹ̀ torí àwọn obìnrin máa ń rojọ́ bú ọ̀pọ̀lọpọ̀ máa ń rojọ́ bú fún àwọn ọmọ ẹ̀ nípa bàbá wọn pàápàá tí ìpínyà bá ti dé ó wọ́pọ̀. ẹ wá gbọ́ tèmi o àwa náà tá a jọkùnrin ẹ jáwa náà máa rojọ́ bú o. Yes ẹ jẹ́ kí àwa náà máa rojọ́ bú torí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nìyà ń jẹ àwa la dẹ̀ ń ṣe wàhálà jù fún ọkùnrin tó bá wà responsible. èmi tiẹ̀ ní ẹ̀sà mo ní ẹ̀rí. ẹ lò sà ẹ farabalẹ̀ gbọ́ mi ẹ farabalẹ̀ ẹ gbọ́ tí mo fẹ́ sọ yìí. mo ti sọ lórí ètò láìmọye ìgbà ọkọ àtìyàwó tán bá pínyà tíyàwó bá ti kó ọmọ lọ mo níyàwó gan ò kọ́ ọmọ lọ gan àti jèrè irúfẹ́ irú àwọn ọmọ bẹ́ẹ̀ ó dọwọ́ Ọlọ́run àṣẹ̀dá fún ọkùnrin torí obìnrin ó rojọ́ bú fọ́mọ ẹ̀. bẹ́ẹ̀ni sà. ó depend lórí nǹkan tó bá ṣẹlẹ̀ tán fi jọ péyà. àkọ́kọ́ nìyẹn ìtẹ́mi ó wàá sọ lélẹ̀ ìfáwọn àtàjọkùnrin pẹ̀lú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí sà ṣé àwọn ọmọ yín méjèèjì ti mọ tí ìyá wọn ṣe tán fi kúrò nulẹ̀ sà. mo ń gbọ́ yín sà. ṣé àwọn ọmọ yín méjèèjì yẹn wọ́n ti dàgbà ń sìn ṣé wọ́n mọ nǹkan tí ìyá wọn ṣe tó fi jẹ́ pé èyí méjèèjì marriage yẹn fi crumble ṣọ́ ti mọ̀. àkọ́bí mọ̀ tó believe mi ìkejì ló ń gba irọ́ ló believe irọ́ màmá ẹ̀. bọ̀ ẹ̀rí tó wà ní pé ibi tí mo ti ń ṣiṣẹ́ ọwọ́ ara mi ni mo fi undertaking tó ń fún wọn lówó up to the time táwọn ọmọ yẹn fi gbà tán travel mi ò ní ẹni tí ì pẹ̀lú àwọn ọmọ yẹn mọ́. ṣe bí kọ́sítọ́ọ̀dì yìí náà wọ́n wà ní ìlú òyìnbó tán wà sà ọ̀dọ̀ àwọn èèyàn yẹn náà wà ẹ gbọ́ tèmi sà ṣé àkọ́bí yín sọ́kùnrin ní àbóbìnrin. ọkùnrin àwọn méjèèjì ṣé àkọ́bí yín mọ tí ìyá ẹ ṣe. ó mọ tí nǹkan tí mo ń sọ máa lè máa sọ pé nǹkan tí màmá ẹ ṣe. ẹ ṣe bàbá mi àjọ mọ òròjọ báyìí sìn ni tára alẹ́ ẹ̀ bá lẹ́nu wọn náà lẹ́sẹ̀ ní tèmi ó sọ lélẹ̀ alàgbà ẹgbọ́n tí mo fẹ́ sọ yìí àkọ́bí yín ọlọ́run kú sí ọkùnrin náà náà méjèèjì kan fi jóra wọn wò àkọ́bí yín sìn ó mọ nǹkan tí màmá ẹ̀ ṣe ọlọ́run dẹ̀ tún bá yín ṣe kọ́sítọ́dì yín tún láwọn ọmọ yẹn tún wà nílùú òyìnbó tán wà àbí bẹ́ẹ̀ kọ́ sà. Yes sir. èyí tẹ́ wàá sọ fún wọn lélẹ́yìí ẹ fi lè kú fún wọn èyí tí ìyá yín ṣe lélẹ́yìí tá a fi jọ péyà ṣùgbọ́n mi ní kẹ́ ẹ fi ẹ̀ṣẹ̀ yẹn kẹ́ ẹ fi bí ìyá yín ẹ fi yẹn kún sá o ìní kí ẹ mọ́ tọ́jú ìyá yín o òun ló bí yín o ìní kẹ́ ẹ pa ìyá yín tì òun ló bí yín o òun ló gbé yín fóṣù mẹ́sàn-án o ṣùgbọ́n wà bàjẹ́ tí ìyá yín wò tá a fi jọ pínyà lélẹ́yìí torí ọmọ tó yẹ kó bá jẹ́ àṣà yóò ṣàbẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ wípé kí ló ṣẹlẹ̀ yín àti mọ́ èmi tẹ́ fi ṣe kíni tẹ́ fi depart á béèrè bẹ́ẹ̀ kéde ẹ̀ṣẹ̀ yìí nìkan lẹ́sọ̀ fún ọmọ yẹn náà á rí inú àwọn family members náà tó tún máa sọ fún ọmọ yẹn náà pé tí ìyá wọn ṣe lélẹ́yìí ẹ wà jẹ́ kó yé wọn pé mistake tí ìyá yín ṣe nìyẹn ìní ẹ má tẹ̀kẹ́ àyà yín torọ́kùnrin tó bá ní kí àwọn ọmọ mọ̀ tẹ̀kẹ́ àyà wọn ìka ọkùnrin ni kò sí nǹkan tóbìnrin yẹn bá ṣe fún ẹ bẹ́ẹ̀ náà ni wo obìnrin náà tó ní kí àwọn ọmọ yẹn má tẹ̀kẹ́ bàbá wọn torí ire wà lẹ́nu bàbá tán ọmọ yẹn fẹ́ gbà ire wà lẹ́nu ìyá yẹn tán ọmọ yẹn fẹ́ gbà bó ti wulẹ̀ kí ìyá yẹn kó ya èṣù tó nínú ayé bó ti wulẹ̀ kí bàbá yẹn kó ya àgbá kan bàbá tó ọmọ yẹn gbọ́dọ̀ gbàre lẹ́nu bàbá àti ìyá wọn ṣé ẹ̀ ń gbọ́ mi alàgbà ẹ̀yin ni kẹ́ ẹ wá kún fàdúrà ẹ tún wá gbọ́ mi sà ẹ tún wá kún fàdúrà inú ayé la wà ayé dẹ̀ tó wà nínú ayé sà ẹ gbọ́ tí mo fẹ́ sọ yìí ẹ̀yin lẹ́kùn fàdúrà àìmọye obìnrin míì tó fi ọkọ ẹ̀ sílẹ̀ báyìí tàbọ́kọ́ fi sílẹ̀ tí ọmọ wa wà lọ́dọ̀ bàbá obìnrin yẹn kò ní jàǹpátá o nígbà tó bá di àsìkò àṣeyọrí àwọn ọmọ yẹn yóò wá rin àwọn ọ̀rìn ibú kan nínú ayé wà nínú ayé yóò wá kọ́ ẹ̀yìn bàbá yẹn sí àwọn ọmọ yóò kọ́ ẹ̀yìn àwọn ọmọ sí bàbá bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì tí obìnrin kó ọmọ lọ nínú marriage nígbà tí ṣú wọn bá jiná
ẹni tó ṣẹ́gun sí bàbá wàá rìnrìn àwọn àbáàdì kan nínú ayé torí ayé wà nínú ayé kí arábìnrin yẹn mọ́ bá arábìnrin yẹn wàá dọ̀tá àwọn ọmọ náà ó dọ̀tá ẹ̀ ìyẹn tí ò tó nǹkan wàá dá wàhálà lẹ̀ wọn wà ní rántí ìyà tí bàbá yẹn jẹ tàbí tí ìyá yẹn jẹ mọ́. Nípa ìdí èyí ìkìlọ̀ lélẹ̀ tí mo fẹ́ sọ ìsà èyí náà máa mú ti yín bẹ̀ èmi náà mú tèmi. Ìkìlọ̀ yẹn ni pé ọkọ àti ìyàwó tí ò bá ti sí mọ́ èmi ó bẹ̀ wá máa rọ̀ wá máa rọ̀ wá ọkùnrin ló kọ́mọ lọ ni obìnrin ló kọ́mọ lọ ni àwọn ọmọ yẹn tí wọ́n yanjú agbára yín kọ́ o ọkùnrin míì kó ọmọ lọ ọmọ yẹn mú gbó orí sàárè kílẹ̀ níní obìnrin míì kó ọmọ lọ tó ọmọ Yorùbá tí ìmú kólòs lójúmọ́ ara wọn ò ní wálẹ̀ ìwọ tó kó ọmọ lọ tọ́mọ èèyàn tó yanjú o mọ oore tí Ọlọ́run àṣẹ̀dá ṣe fún ẹ. Ẹ tún wá gbọ́ prayer point tí mo fẹ́ sọ yìí fún bàbá àtìyá tí wọ́n sí mọ́ fún bàbá àtìyá ìwọ ló ní custody ọmọ ni tàbí ìyàwó tàbọ́kọ gbọ́ prayer point yìí kó o dẹ̀ ṣiṣẹ́ tọ́ gbogbo ogun tó máa dìde kábíyèsí Elédùmarè nígbà tí sun ọmọ ìbá jiná tí ò ní kí n má jẹ́ ń jẹ àwọn ọmọ yìí kábíyèsí Ọlọ́run kí Ọlọ́run kó gbàgbára lọ́wọ́ ẹ̀. Àmín olóòtú. Lọ́pọ̀ ọgbà nígbà míì ìyàwó yẹn ò ní ṣèkà lọ́pọ̀ ọgbà nígbà míì ọkọ yẹn ò ní ṣèkà tó jẹ́ pé àwọn agbọ̀ràndúnú fámìlì yẹn bóyá àbúrò obìnrin yẹn tàbí ẹ̀gbẹ́ ẹ̀ tàbí àwọn pẹ́rẹ́ǹtẹ̀ bóyá ẹ̀gbọ́n ọkùnrin yẹn tàbí àbúrò ẹ̀ tàbí àwọn pẹ́rẹ́ǹtẹ̀ ni wọ́n wà lọ rìnrìn àbáàdì nínú ayé torí ayé wà nínú ayé láti jẹ́ pé ká kọ́ ìyẹn ọmọ sí bàbá tàbí kọ́ ìyẹn ọmọ sí ìyá ẹ̀. Àwọn ọlọ́gbà ìmọ̀ bá ṣètò. Olóòtú mo ń gbọ́ yín sá. Alàgbà ibi tí mi sọ̀rọ̀ dé ó yé yín jù bẹ́ẹ̀ lọ sà. Bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá. Ọlọ́run ní fi yín sílẹ̀ sà. Ẹ ṣé olóòtú ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan. Yes sir. Ẹ ṣé sá.